Nurse Agbeke. Sha, point of correction. Emo fi gbagi si. Agbeke gbagi. Whatever. See, I'm feeling tasty. Just get me some water. I want to drink. Omi abi. Yeah, I want to drink. Mo de tan. Oi. Wo kode ni biba. Jesus! Nurse Agbeke. Domita. What is this? Water. You no get any me. Water, oh water. Omire, e dey fe mo mi o mu ba yin ku bai. I said you should get me drinking water that I want to drink. Ologbe drip wa. What is wrong with your medulla oblongata? Kí la fẹ́ ṣe fún yín tó fẹ́ tẹ́ yín lọ́rùn báyìí ní ìsìn. Ẹ fẹ́ water, mo mú water dé ṣe tó sọ wí pé drip àbí kíni. Ṣé bá mo fáwọn patients wa. Ṣé bí ta bá fáwọn patients wa náà ló yẹ ká wa náà mọ̀ mu. Abo sì wá mo ti mu mẹ́ta lónìí. No wonder. They said drip has been missing in this hospital. So you are the one that's been drinking this drip. Ẹ ṣe kó fún ma gbé mi kí n má mọ̀ mi ni. Ìwọ ló mú drip. Bẹ́ẹ̀ dókítà, ṣé mo mi àbí ń dá padà? Omi tó wà nílẹ̀ lélẹ̀ tó wà fèlè kù. Okay. Nurse Agbeke, which school did you graduate from? Bá jẹ́yìn òní, Ìbàdàn mo ti lọ léèwé, Òpó Ilé Ọ̀sà, School of Nursing tó wà ní Òpó Ilé Ọ̀sà. Okay. I think it's high time we review your CV in this hospital. Nígbà tẹ́ ẹ fẹ́ pasán. Táyílá ló fẹ́ yọjú yín tí bàbá sọ̀pọ̀ ló fẹ́ fi sí tì yín. Ẹ fẹ́ rí sífílìsì. Ayé bọ̀dá ìmọ̀ ti bàjẹ́ kẹ́. Your incompetence is screaming hulabaloo in this hospital. We have to do something about it. Balablu ni, Town ni is different from Balablu. Bulaba. Oh, just sorry. Do you realize you are talking to a medical doctor of pedigree? Pedigree lẹ pé. Bọ̀dá yìí ti ya wèrè o. Bí bá ṣe pé orí yìí bu. Ẹ sọ pé fẹ́ rí fisiti àbí fẹ́ rí fili, ẹ fẹ́ rí fili sífílìsì ti tèmi. Ẹ wọ jẹ́ sọ kankan fún yín o. Sẹ́rí first doctor tó kọ́kọ́ débi bí yìí. Nígbà doctor tó débi tó sọ pé ó fẹ́ rí fisiti sífílìsì ni. Ó sùn kò jí mọ́ ni. Really? Bẹ́ẹ̀ni, ìkejì rẹ̀ náà tó sọ pé òun fẹ́ rí fili sífílìsì mi náà. Sọ̀pọ̀nà ló bá ń yọjú rẹ̀ jẹ. Ẹ̀sùn ara yẹ tọwọ́ ọmọ yín bọ̀ sọ ìfẹ́ wàhálà o. Bẹ́ẹ̀ bá ti lè mú omi yìí kí omi lomi ń jẹ́ náà. Bójú mi kànga, bójú mi àbùlẹ̀, bójú mi odò, bójú mi inú gbá, omi lomi ń jẹ́. And you are being insubordinate to a superior officer in this hospital. Ẹ mọ̀ gbà mí, kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Subordination. Ẹ jọ̀ọ́ o, bọ́ bá sọ pé subordination pancake ẹlẹ́nu rẹ̀ sọ, ìtumọ̀ ẹ̀ ní pé ká ẹgbẹ́nu sọ̀n. Ẹ mọ̀ sọ fún mi pé kí n gbẹ́nu sọ̀n mọ́ bẹ́ẹ̀ ṣe wá síṣẹ́ bí mo ṣe wá síṣẹ́ níbí. Bẹ́ẹ̀ ni àpọ́nlé lára ń fẹ́. I think I have to report you to the authority. Ẹ ṣe kí ni? Ẹsẹ̀ mọ́ ṣòfò. Ó jẹ́ mọ́ sẹ̀sìn àwọn ọ̀rọ̀. Ó rìpọ́ọ̀tù ta ni? Nígbà tó fẹ́ sẹ̀sìn, tó bá dánwò ó dọ̀tán. Ó rìpọ́ọ̀tì ni. Ẹni tó dánwò lánàá tó dáṣọ owó ẹ̀sọ́ wò lánàá kò jíjọ́ kejì. Wà ta ni? You are going to be dealt with, definitely. Ìmọ̀gbà ó gbé dé àsìmọ́dé bá mọ̀ sí ebó obú ẹ̀yẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ nígbà tó kù ní kọ̀ọ̀kan lọ sí ilé ìwé kó sí mọ́ kankan kó má dùn àwọn ẹ̀ náà là ń kan sẹ́ olùsìn. Dókítà yóò ń gún mi gàlégàlé o. Ṣé ṣe pé padà fẹ́ pọ̀n rẹ mu gàrí báyìí? Àbí kí n tẹ pọ̀n rẹ àbí kí n fáwọn ayélujára kọ́ bá mi mì? Àbí bàbá sọ̀pọ̀ náà ni kí n jẹ́ ọ́fíìsì rẹ ni? Ìwọ kan wọ́n dàn kàtẹ́ ó fẹjọ́ mi sùn. Mo fẹ́ wò bó ṣe fẹ́ fẹjọ́ mi sùn tẹ́nu ẹ̀ ò ní yá tí sọ̀pọ̀ náà ò ní bá mi síráìkì ẹnu rẹ ìrì olùsìn.